ọjọ́ àgbẹ̀ bá a dájọ́ ọjọ́ àgbẹ̀ o bá a dájọ́ ọjọ́ àgbẹ̀ Fáláwùrà bí ayọ́rí dúpẹ́ Fáláwùrà bí ó ọlọ́jọ́ bí ó ní ìjó rẹ̀ dá bá a dájọ́ ọjọ́ àgbẹ̀. Ṣé kí n dìde jó ni? Mo ti set padà o. Ẹ rí pé mo ti set. Ṣé pé mo ti set padà? O ṣé o. Mo gbádùn àwọn orin. Kó má fẹ́ sọpin kó rẹ̀ ó tó pọ̀ sí kọ́lá ọlẹ́kùn. Ìjíǹde òní ó sẹ́líbàtò ní jísọ̀wọ́ ẹ̀kú. Kó má fẹ́ ní pítà burú. Àmín èmi àti yín. Àmín Ọlọ́run. Àmín. 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 Happy birthday to you. Ẹni àsọ̀pọ̀ ọdún ayé. Àmín. 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 Àmín àti fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà. Ijó yìí dà, love yẹn dà, share yẹn dà. O ṣé o. Orin ọpẹ́ ni bàbá yín kọ. Mo máa bá yín jíjó ọpẹ́ lọ́dún yìí. Lọ́jọ́ kẹrin oṣù kẹrin lẹ́sà ìjọrin. Ṣé ń gbọ́? 4-4 ni. 4-4. Orin ọpẹ́ ni màá bá ẹ kọ́. Ìjọ ọpẹ́ ni mo fẹ́ kó jó lẹ́sà ìjọrin. Lọ́jọ́ kẹrin. Live am on live, please. Alájà ìjà kú oríire. O ṣé. Lẹ́sà ìjọrin kú oríire. Bọ̀rọ̀ kìíní àdínní gbogbo Nàìjíríà. Káfàtà. Lọ́jọ́ tàbí ìwọ nìkan kọ́. Oh yes, èmi nìkan kọ́. Ìṣẹ́kù máa dúpẹ́. Mo ń du. Èmi alájà Mọ̀dínà tún mo wá sílé. O ṣé sísà mi. Nítorí ọpẹ́ àìjọrin o. O ṣé o. Orin ọpẹ́ ni màá bá ẹ kọ́. Ìdájọ́rin mo bá ẹ dúpẹ́ o. Ìdájọ́rin.
Today is not my day. Am I ti jẹ́ ká jó gbàgbé nǹkan tá fẹ́ sọ? Hi, beautiful people all over the world. How are you doing? I miss you guys. I miss you guys. I really miss you guys. Thanks for being there. Thanks for everything. Thanks for the love. And for those of you that want to buy property, please, I've been begging you on this. Lati Joy. If you want to buy any property, please tell me your budget. And if you don't want to tell me your budget, and make sure pé ti ready. Tẹ́ bá béèrè ilẹ̀ lẹ́ni ńsìn, ó lè dọ̀la kó ti lọ sókè. Please, ẹ má gbàgbé sóyòyò. Ṣé rí nǹkan tí mo fi sáré slim down, tí mo fi sáré tí gbogbo kùn mi tó ti set, tí gbogbo ẹ̀ tó ti set, màá já yín sí tó bá ti ready. Mo sọ fún yín pé èmi ń lò lọ lọ́wọ́, màá wò bóyá ó ṣiṣẹ́ àbí kò ṣe tó bá ṣiṣẹ́, but so far so good ó ṣiṣẹ́, but when it's time I will tell you guys pé ó ti wà lórí igbá. Then for those of you that want to buy slimming tea, normal slimming tea, kò tí ì sí ńlẹ̀, kò tí ì sí tó bá wà ńlẹ̀ tí yẹn náà bá ti dé màá sọ fún yín. And mo dẹ̀ máa sọ fún yín oríṣiríṣi tea ló wà fún láti get shape èèyàn padà, but when I have them I will tell you. Quick one, ẹ̀yin tí ẹ ti ra ilẹ̀ tẹ́ ń dáwó lọ, Ọlọ́run á bá mi pèsè fún yín, ẹ lè sanwó yín tán. Ẹ̀yin tẹ́ ń ra ilé náà tẹ́ ti ń dáwó lọ díẹ̀díẹ̀, Ọlọ́run á bá mi ṣe kìnnà pèsè fún yín, ẹ lè sanwó ilé yín tán. Like I said, what makes woman? Warrior. That's what a máa ṣe ń pera wa ní warrior. Díẹ̀ ọmọbìnrin ò tó, díẹ̀ ọmọbìnrin ò tó, díẹ̀ ọmọbìnrin ò tó. So fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ilé, tẹ́ bá fẹ́ ra ilẹ̀, ẹ pè wá kẹ́ra máa dáwó yín ọjọ́ 50, ọjọ́ 100, ọjọ́ 200, ọjọ́ 300, ẹ máa dá tán. A drop of water make mighty ocean. Don't forget that. Then quick one, Aunty Bisi, mo rí yín, mo rí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Quick one, I have a message here. I have a message here. Sorry. I know you guys must have seen this. You guys must have seen this. I want to address Punch newspaper. Please kindly tag Punch newspaper. Punch newspaper. Please let me tag them. Punch newspaper, because this has to do with a baby. So Punch newspaper. I know you must have seen this. Have you seen this? Emma texting me, Mama, number you. Emma texting me. Okay, hold on. I know what to do. Let me remove Any customer, hold on. You must have seen this. So, Punch newspaper. I want you to provide a video, audio, or text message that I use to do this. And I give you 24 hours to do that. Please. 24 hours to do that. And not just Punch newspaper. And to those of you with this headline or write-up, teba provide apadi. Especially Punch newspaper, because mo wo pe ma wa shekini, but nǹkan tẹ́ kọ yìí, because mo ti pè yín látàárọ̀ ní ọ́fíìsì yín, mo ti pè àwọn tó ń ṣiṣẹ́ ní Punch, mo dẹ̀ sọ fún pé kàn provide video, audio, anything tí mo fi ṣe nǹkan báyìí, mo dẹ̀ ti provide látàárọ̀, mo dẹ̀ fún yín ní another 24 hours láti provide nǹkan tẹ́ fi kọrú nǹkan báyìí, torí pé wọ́n jẹ́ kuruku tán nínú àwo ẹ̀ ń gbọ́n ọwọ́ ẹ̀ sí ẹ̀yin lè pẹ̀lú ẹni tó ń dárúgúdù sílẹ̀, Ọlọ́run dẹ̀ máa bá wa ṣẹ́gun yín. I love everybody. I love everybody. I love you guys. Then gbogbo ẹ̀yin tẹ́ text mi, àwọn tó fẹ́ ra ilẹ̀, tó fẹ́ ra ilé, ẹ má bínú, èrò pọ̀, ó pọ̀. Ṣé ká ṣe ojú òpó lẹ̀ fún ẹ̀yin tí ẹ fẹ́ ra ilé, tí ẹ fẹ́ ra ilẹ̀, bóyá ẹ fẹ́ kí n explain kankan fún yín. I want you to just type it here. Ire, jọ̀ọ́ mi pin number tó máa pè. Àwọn tó fẹ́ ra ilé, tó fẹ́ ra ilẹ̀. Ẹ wò, èrò ó pọ̀. Mi dẹ̀ ti dá ọ̀pọ̀lọpọ̀ lóhùn. Tó fẹ́ ra ilé, tó fẹ́ ra ilẹ̀. Sorry.
ẹ má bínú ẹ jọ̀ọ́ ire bá mi type so that má lè pin ẹ ọ̀rọ̀ pọ̀ tá fẹ́ sọ lénìí ọ̀rọ̀ pọ̀ tá fẹ́ sọ gan ire ṣó wà ńbẹ̀ UK number yẹn bá mi kí n lè pin ẹ jọ̀ọ́. Ṣé ti ra sóyòyò ẹ ti ra sóyòyò yín àánú yín ṣe mí ẹ̀yin má ra sóyòyò àánú yín ó ṣe mí. ọ̀rọ̀ pọ̀ gan ta fẹ́ sọ lénìí ire ṣó wà ń bẹ̀ jọ bá mi tag nọ́mbà tí wọ́n lè pè wọlé fún ẹni tó bá fẹ́ mọ̀ nípa ilẹ̀ tí à ń tà. Èké ni èké ní ìrẹ́ tó ṣèké tó yín láyé ọjọ́ tí wọ́n rẹ̀ tó ṣèké tó yín ẹ̀yin warriors ọjọ́ tí wọ́n rẹ̀ tó ṣèké tó yín ọ̀rọ̀ pọ̀ gan ta fẹ́ sọ lénìí ìyá máa bójú anybody jẹ́ ire mi ò rí ọwọ́ ẹ o. Ire, wàhálà be like red bra. You know they hide under white shirt. Ká tó bá ètò lọ lénìí. Ká tó bá ètò lọ ní èní. Ire bá mi tag UK number yẹn jọ mi ò rí ẹ o lẹ́ni yìí ní èní yìí nǹkan tó máa ṣẹlẹ̀ ní èní yìí mi tiẹ̀ ní lè sọ kí ló ṣẹlẹ̀ ta ló ń pè mí ní fídíò call ṣé o máa ń pojú ìyàwó oníyàwó fídíò call ni kí ló ń ṣe yín. So, mo ní ọ̀rọ̀ tó pọ̀ tí mo fẹ́ sọ lénìí. Ẹni tó ń pè iṣẹ́ fẹ́ ra lé ni àbẹ́ fẹ́ ra lẹ̀. Hello ma. Hello, Mummy Florida. Ṣé wà dáadáa ìyá mi? Ẹ káàsán ma. Hello, ma. Yes ma, ẹ káàsán ma. Ẹ kálẹ́. Yes ma, ẹ kálẹ́ ma. Ẹ wò, èmi fẹ́ ṣàdúrà fún yín ni o. Ẹ fẹ́ ṣàdúrà fún mi. Yes ma. Ṣé ẹ máa kúkú type ẹ? Hello ma. Hello ma, ṣé ń gbọ́ mi? Èmi ni mò ń fi Nàìjíríà nọ́mbà Nàìjíríà ni mo ti ń pè yín, ma ṣé ń gbọ́. Mo ti rí yín ìyá mi. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ma. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ma. Ọlọ́run ti ṣe fún yín kò ní dìbàjẹ́ ní agbára Ọlọ́run. Ṣé ń gbọ́? Mo ń gbọ́ yín ma. Hello ma. Hello ma, mo ń gbọ́ yín ma. Oore tí Ọlọ́run ti ṣe fún yín, oore tí Ọlọ́run ti ṣe fún yín kò ní dìbàjẹ́ ní agbára Ọlọ́run. Àmín ìyá mi àtẹ̀yin náà lágbára Ọlọ́run. Àmín ma. Ẹ wo bí báyìí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ láti inú ara mi wá, mo ti ń wá opportunity àti bá yín sọ̀rọ̀ tipẹ́tipẹ́, mo kàn rí nọ́mbà yín ní Instagram ní èyí ni. Ẹ mọ̀ nǹkan tá máa ṣe mo ti dé láti ṣọ́ọ̀bù. Ẹ mọ̀ nǹkan tá máa ṣe sis. Ẹ mọ̀ nǹkan tá máa ṣe. Torí àwọn tó fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ilé àbí ọ̀rọ̀ ilẹ̀ ṣe yín segment by segment ni tó bá ti tó segment tó jẹ́ pé a máa ṣí ojú òpó fún àwọn èèyàn láti pè wọlé ṣe yín sis so ẹ lè pè wọlé ní time yẹn ọkẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ó yẹ yín mà ṣó ti yín sis. Ó èkì bá yín sọ̀rọ̀ word to word ní WhatsApp. Bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà. Because èmi kàn fẹ́ appreciate yín ni o Ọlọ́run máa gbọ́ yín lọ́wọ́ sókè aláwọ̀rọ̀ bánà àtinà fìdúnì àsánàtà wàpẹ̀lẹ̀ àkẹ́rọ̀dì àsánàtà wàtìnà àsàbànà aláwọ̀ hàn. Amen. Ẹ ṣé ìyá mi. Kẹ́tẹ́kẹ́ ma. Yes ma, thank you so much ma. I'm glad to hear your voice. So Thank mama you, ma. bá yín sọ̀rọ̀ WhatsApp. Ó dáa ma, ó dáa ma. Ẹ ṣé ìyá mi. Regards Much to my love ma. baby. Yes ma, á gbọ́ ma. Ó dàrọ̀. Yes ma, á jèrè wọn. Bye bye. Bye ma. So UK number yẹn ó dà pé òun rè n ti rí lẹ́kùn ẹ ṣé gan sísítà mi
God bless you ma ẹ ṣé gan ìyá mi ojú ò ní tì yín láíláí ojú kò ní tì yín láíláí. Love you more sis. $744 ẹjọ́ o fún àwọn tó fẹ́ ralẹ̀ because èrò pọ̀ tí mi ti dá lóhùn ó ti pọ̀ jù gbàdúrà yín náà ló ń gbà lórí mi dò. 396. Okay, like mo ti pin it. Good. So, ẹni tí mẹ́yìn tẹ́ bá fẹ́ ralẹ̀, let me tell you something. You are not too small to buy lands or property. It depends. You can start with 1,000, 2,000, 5,000, 100,000, 200,000, 500,000. Believe me, before you know it, ẹ ti dáwọ́ yín pé ẹ ti donílẹ̀. Because you are a woman does not mean kẹ́ má ralẹ̀ or kẹ́ má ralẹ̀, kẹ́ má ṣe, kẹ́ má mọ̀. So, kò sí nǹkan kan tó limit wa o. Àwa obìnrin. Ní ẹni yìí. Thank you sis. Thank you ma. Thank you so much ma. Ní ẹni yìí ọ̀rọ̀ pọ̀ tá fẹ́ sọ. Ọ̀rọ̀ yapa. Tá fẹ́ sọ. Ọ̀rọ̀ tí mo gbé wálé ní náà ni wípé ṣé kí n sọ? Ọ̀rọ̀ tí mo gbé wálé nìyí tẹ́ bá jẹ́ kí n sọ tẹ́ bá jẹ́ kí n sọ ọ̀rọ̀ yìí